yìí gbogbo ọmọ tó tù èdè pátápátá ǹjẹ́ mo kí gbogbo ọba aládéládé tún bẹ láàfin ìṣẹ̀ǹbáyé gbogbo ẹ̀yìn àfin gbogbo yín pátá ni mo kí pé ẹ kú dédé àsìkò yìí bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò ní ètò wa ètò ìpín àṣà láti kàn ní Adára ní wá sí i. Ìlú kan ni a wà lónìí gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé lórí ètò yìí ohun tí a máa ń gbé lárugẹ náà ni àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ìlú tá a wà lónìí ó jẹ́ ìkan lára ìlú ńlá ní orílẹ̀ Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà Òsùn olú ọmọ onílẹ̀ òbí Tẹ́nígbọlá ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìjẹ̀ṣà mókòmókò ọ̀nàdà ọmọ olóbì wọ́wọ́ ń tiri wọ́ ọmọ olóbì wọ̀wọ́ ń tiri wọ́ èyí tó bá jẹ́ tẹni àwọ̀ sápò ẹni èyí tí ò dára wọ̀ sínú ikú ọmọ ẹ̀rùn pamọ́ orí mú jẹ òkèèkè pété lásán wọn lóde ìgbàdo ẹ̀gbọ́dọ̀ kan tiẹ̀ ní tòde Ìjẹ̀ṣà èyí tó bá dára lọ́jà ní ọ̀là fún Wálé Tẹ́nígbọlá kí n gun jó sẹ̀kẹ̀rẹ̀ kú ní olóye àìjó lóye ìdùnnà Ìjẹ̀ṣà Tẹ́nígbọlá mọ̀mọ́jó lóye òdùn mú lójú òde bàbá mi Ìjẹ̀ṣà kéékèèké bí ẹni tó ti àárí lọ́mọ lọ́wọ́. Orúkọ mi ni Ọba Láyélúwà Festus Adékúnlé Adéyẹmí Jálẹ̀kùn wà alákọ̀ọ́lá ti ìlú Àpápá ní West. Kábíyèsí kí gan là ń ṣe lọ́jọ́ òní? Ọjọ́ òbí mi, ọjọ́ òbí mi, ọdọọdún ni mo sì máa ń ṣe ìrántí ọjọ́ òbí mi lórí ọjọ́ òbí mi rìn ọlámìláta bí ìyá mi àti bàbá mi ṣe pètàn rẹ̀ kò mí. Ilé kan wà lókè yìí tó kọ́ láti gbé ó ti lé lọ́gọ́ta ọdún bẹ́ẹ̀ ìran mi kan ọjọ́ ilé tuntun ibẹ̀ ni wọ́n bí mi sí ibẹ̀ ni wọ́n sọ ọmọ ní Adégbàyè ibẹ̀ ni mo gba gbogbo ilé mi. Kábíyèsí ìgbà ọdún kan ẹ ní fi ọdún yìí ẹ ní fi ṣe òpin lórílẹ̀ àlàyé yàtọ̀ sí ọjọ́ ìbí tá à ń ṣe lónìí ǹjẹ́ ó tún ní nǹkan míì tí ó wọnú ayẹyẹ ọjọ́ ìbí kábíyèsí? Gbogbo ọjọ́ ìbí tí mo bá ti ń ṣe lọ́dọọdún ó máa ń fi oyè dá àwọn ènìyàn lọ́lá wọ́n bá ṣe jẹ́ èèyàn pàtàkì sí láwùjọ. Mo ní agbára gẹ́gẹ́ bí àṣẹ tí ìjọba fún mi láti gbìyànjú joyè níbi tó bá wù mí. Ẹni tá a fi joyè lórí báyìí Èkìtì state ní tá a fi dá lọ́lá gẹ́gẹ́ bí Máyégún ìlú Àkọlà. Wọ́n ní bá dẹ̀ ti jẹ Máyégún rẹ̀ a gbọ́dọ̀ ṣèwádìí ẹ̀ dáadáa lámì pé ọní lè tòlú ọní lè ṣèlú ọní lè túlú ṣẹlú òun ló jẹ́ kí n fi oyè náà mo fi dá lọ́lá. Kábíyèsí gbogbo orílẹ̀ Ìjẹ̀ṣà pátápátá ló jẹ́ ìlú ńlá ìlú ìṣẹ̀ǹbáyé tó ṣe pé nínú ìtàn ilẹ̀ Yorùbá ìlú tó láàmìlaka tó sì ní ìtàn dáadáa òun ni ilẹ̀ Ìjẹ̀ṣà jẹ́. Ìlú tá a wá wà lónìí ìlú Àkọlà Ìjẹ̀ṣà nǹkan kan ni yóò bí ìlú yìí òun ni yóò bẹ̀rẹ̀ rẹ̀ yóò ní ìdí táwọn baba ńlá wa fi sọ ní Àkọlà Ìjẹ̀ṣà. Kábíyèsí ìtàn ìlú yìí ní ṣókí òun mo fẹ́ kẹ́ bá mi sọ fún àwọn aráalé. Ẹgbẹ́ bá ti rántí sí ìtànjú àbẹ́ni bá ti fẹ́ pa inú mẹ̀gà máa ń dùn. Tọ́yìn bá jáde kù ọba paramọ́ ìlú àdùnnú tọ́ba ń gbọ́ àkọlà àkọlówó àkọ́bímọ àkọ́ní dúkìá ìlú lẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe jẹ́ ìlú Àkọlà tó ìlú Ọwá ni ọ wà lára ìlú kan gbòógì ọwá fọmọ rẹ̀ sí gbogbo dúkìá olówó ràn rẹ̀ bàbá mi lọ́ní èmi lọ́ní dé Òṣù ó ní Junction èmi lọ́ní dé Bándìrì Ẹdẹ bàbá mi fi lẹ̀ ni mo jogún bá ìlú Ọwá ni. Àkọlà Ìjẹ̀ṣà jẹ́ ìlú tó ti pẹ́ ó ti pẹ́ gan-an tí a bá mi dárúkọ àwọn ìlú Ọwá lẹ́gbẹ̀ẹ́ lóríṣiríṣiríṣiríṣi nínú ìṣẹ̀ǹbáyé ó ọ̀nìkan ló jókòó síbẹ̀ bẹ́ẹ̀ ọ̀n lè bẹ̀rẹ̀ kòtó ìbẹ̀rẹ̀ kòtó ni tí ọba ti kọjá ibi omi sọ́ẹ̀ pẹ̀lú ìbẹ̀rẹ̀ kòtó. Gbogbo orin lọ́mọ̀ tán Àkọlà pé ọpẹ́ f'Àkọlà ti wà. Wọ́n bàbá mi lẹ́ gbàsákọ́lẹ̀ dé ìlú Onídókò Ajébándélé. Bàbá mi alólòdù bí ìlérí mo wá ọmọ ẹkùn ọmọ akọ́lọ́gẹ̀ bí àlàyé táyé rẹ̀ bí ọmọ ẹkùn ẹbí torí ọmọ ẹkùn ẹbí torí ọmọ ẹkùn ẹbí òwòdó. Ilẹ̀ mélòó lọ wá fẹ́ mọ̀? Ìlú mélòó lọ wá fẹ́ mọ̀? Pẹ̀lú ayọ̀ mọ̀ ọ́n o
lọ ibi bẹ́ẹ̀ Àtàkùmọ̀sà west Àtàkùmọ̀sà east ibẹ̀ nílùú Ọ̀wá àwa la wá parapọ̀ bá ń jẹ́ Ìjẹ̀ṣà South Traditional Council. Láyé àtijọ́ ìran ìwé kan wọ́n wà lókè lọ́hùn ni gbẹ̀mí àpérù lórí awọ́sọ fífún a máa bọ̀ ìrà ìkọlà kí n ló ìkọlà kí n bímọ ìkọlà kí n lá kíní kan ní àyà àkọlà bẹ́ẹ̀ wọn ẹni rámẹ́ pọ̀ gbẹ̀mí awọ́sọ fífún láyé àtijọ́ ni ó gbẹ̀mí awọ́sọ fífún ẹni a máa bọ̀ ìjọba bá ti débì kan níbẹ̀ gbẹ̀mí ọgbó gbẹ̀mí amínájà ni amínájà ni gbẹ̀mí ọba mọ́tò ìgbín hàn wọ́n ní kẹ̀kẹ́ wọ́n ní kẹ̀kẹ́ ìjọba bá ti nájà tán gbẹ̀mí àpòrá gbẹ̀mí ọba yìí ti lọ tán ògbẹ́ ilé bàbá mi láyé ògbẹ́ láàrin rárá ọtún mọ́ àpò lẹ́fù gbẹ̀mí ọba yìí ti rí kẹ́lẹ́ ìgbẹ̀mí ọbẹ̀ wí wọn kì í gbẹ̀mí ọba àṣìbẹ̀ òwúlà abálẹ́bẹ̀ ìsàkọlẹ̀ ti bàbá rẹ̀ ní ìwé ìjẹni ṣé ìwé ìjẹ òróòró mẹ́ran pẹ̀lú àti bàbá mi lẹ́sàkọlẹ̀ ọtẹ̀lẹ́ bí wọ́n ti fún ìyàn lẹ́sàkọlẹ̀ rí pẹ̀lú àti bàbá mi lẹ́sàkọlẹ̀ pẹ̀lú láti ẹbí àwa ìkàrà ní èdè lẹ́bẹ̀ àkàrà ilépo ni o ibẹ̀ ni mo pọ́pá láti àkàrà ilépo náà yá o ẹ máa bọ̀ o ẹ wá rà o ẹ wá ṣe o bẹ́ẹ̀ làkọlà bẹ̀rẹ̀ sí ní gbé èrú sí awòràwọ̀ kò kọ́ tìṣẹ́ ibi orí ẹni bá fẹ́ ká lọ a kò ní ṣàìdé bẹ̀ dandan gbogbo kòkó tó wà ní àkọlà èmi kọ́ ló gbẹ́ o ṣùgbọ́n 80% ẹ̀mí ni mo gbẹ́ wò ẹ̀ pẹ̀lú bíi lébìrà àtọ́mọ wa tó ń gbé lébìrà àti òun nọ́mbà wá jogún ẹ̀ ẹ̀nà a máa gbé kọ́bọ̀ lébi lọ bàbá màmá gbé tó bá ti gbẹ́ 10 kọ́bọ̀ mẹ́wàá rẹ̀ ní ilẹ̀ sílẹ̀ kan orí ilẹ̀ yìí ni mo ti àràkàrà tó ń gbọ́ bẹ́ẹ̀ ni màá gbèrò kó màá mú gàrí sí gbogbo ilẹ̀ kòkó tó wà níbí yóò ní títí dé orúkọ ẹ̀bẹ̀ ni wọ́n gbà lápọ́lẹ̀ tẹ́rí Yemọja tẹ́yìn olóyìnbó máa ń pè ní mọ̀mí wọ̀ta àkọlà ló wà o ẹ̀yin olùkọ̀tàn ẹni kan kóòtù ni ẹni bí àkàn challenge ni màá mú o débẹ̀ Yemọja wà nísàlẹ̀ tá a bá ti fẹ́ ṣàkọlà dé àkọlà ọdún yìí October 24 Yemọja máa jáde á farahàn àwọn èèyàn ọdún bá fún nípa ẹ̀ á rí dáadáa á tó padà síbẹ̀ omi tó wà nísàlẹ̀ yìí àìpẹja ibẹ̀ o bó o bá tẹ̀ jàjà mú tó mú wálé kí o ṣe é ní jiná o ìran máa kọlà ó wà níbẹ̀ ìjẹrí sí wọ́n bá sọ pé originated Ọ̀ṣun original Ọ̀ṣun ibẹ̀ ni o. nínú ohun tí kábíyèsí gbìyànjú àti sọ fún wa nísìnyí pé orúkọ àkọlà Ìjẹ̀ṣà ó jẹ́ orúkọ tí àwọn iwin tí wọ́n pè yìí kì í ṣe orúkọ tí èèyàn kọ́kọ́ ṣàdédé sọ ìlú pé ó yá máa jẹ́ orúkọ yìí ṣùgbọ́n ó jẹ́ orúkọ tó wá láti ọ̀dọ̀ àwọn ará ọ̀run àwọn iwin àwọn àlìjọ̀nú àwọn tí kì í ṣe èèyàn ẹlẹ́ran ara bíi tiwa yóò ti tó bí ọba mélòó tí a lè kà nílùú àkọlà Ìjẹ̀ṣà. ẹ̀mí lọ́ba karùn-ún ẹ̀mí lọ́ba ìkarùn-ún sẹ́ẹ̀rí pé àárín nìkan ọjà ọlẹ́run kò sí ọba ó jẹ́ ńlẹ̀ yìí tí ò la 50 ọdún lórí nígbà tí mo sọ pé èmi lọ́ba karùn-ún yẹn ìwọ gan fẹ́ ṣọ́ọ̀kì. bàbá wa kan wọ́n kí oríkì yìí wọ́n ní kábíyèsí ọmọ Apọ́nlẹ́sẹ̀ nínú ìtàn Yorùbá ọwá kan ní ilẹ̀ Ìjẹ̀ṣà ló ń jẹ́ ọwọ́ Apọ́nlẹ́sẹ̀ ǹjẹ́ ṣé ní àsìkò ọwọ́ Apọ́nlẹ́sẹ̀ ni ìlú ìbẹ̀rẹ̀ ni àbí síwájú ọwọ́ Apọ́nlẹ́sẹ̀ ṣùgbọ́n kí ni ìdí tí wọ́n fi sọ wípé ọmọ Apọ́nlẹ́sẹ̀ ṣé ara oríkì lásán àmọ́ àbí. ọwọ́ Apọ́nlẹ́sẹ̀ òun ni ọwá tó bí bàbá mi ìdílé ọwọ́ Apọ́nlẹ́sẹ̀ àti Bílágbayọ̀ òun ni mo ti jáde wá Bílágbayọ̀ ló bí Apọ́nlẹ́sẹ̀
ọba kan tó wá bí ilé ẹ̀kan tó jókòó síbi ọmọ wa pọ́nlẹ́sẹ̀ ni bẹ́ẹ̀ ilé ńlá wa wọ́n pè ní ilé Ìlàgbàyọ̀. Àwọn olóyè wo ló jẹ́ olóyè tó ṣe pàtàkì nílùú Akọ̀là tí wọ́n jẹ́ ìwà rẹ̀fà mẹ́fà. Ìwà rẹ̀fà mẹ́fà tó túmọ̀ sí pé ní ìlú Akọ̀là ìwà rẹ̀fà ní ìgbìmọ̀ ọba. òun náà ń fọba jẹ. Àsìkò kan wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn bàbá wa iṣẹ́ ogun ni wọ́n yàn láàyè. Iṣẹ́ ogun. Bẹ́ẹ̀ iṣẹ́ ogun jíjà ni wọ́n yàn láàyè. Tabaníkà wò ó nìkan bí ọdún 17 láàrin 17 sí 18 sí 19 ogun jà ilẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀ lédè tó sì jẹ́ pé ìlú Ìjẹ̀ṣà ní àkọsílẹ̀ ogun ńlá pẹ̀lú àwọn alágbára wọn. Ipa wo ni ìlú Akọ̀là Ìjẹ̀ṣà kó nínú ogun ni àbí ogun kò tilẹ̀ kan ìlú Akọ̀là rárá? Ká sọ̀rọ̀ nípa ogun, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Ìjẹ̀ṣà fún alógun Kíríjì, alógun Ìtìlà, ogun Òkè Ìmẹ̀sí wà ń bẹ̀, ogun Fúlàní wà ń bẹ̀, oríṣiríṣi ogun báyẹn ṣùgbọ́n Ọlọ́run tó fún lólẹ̀ Ìjẹ̀ṣà. Ṣé ẹ mọ̀ pé nílẹ̀ Ìjẹ̀ṣà láti rí Commander in Chief Ògèdèngbé. Ògèdèngbé lè máa jagun láì wọ bàtà. Agbófingbòrò àdìsánkan lójú ogun. Fẹ̀sùn ń pè sọ́rẹ̀. Tó bá ní pé ká sọ nípa ogun, gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà lápapọ̀ ló ní ogun. Kò sì sí bí a ó ṣe tọ ìtàn Ìjẹ̀ṣà tí à ní sọ nípa òrìṣàrà yìí bí Ògúndàmọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Ògèdèngbé agbófingbòrò ti ilẹ̀ Ìjẹ̀ṣà. Kábíyèsí, ẹ ti sọ fún wa nípa àwọn òrìṣà kọ̀ọ̀kan tí ń bẹ nílùú Ilẹ̀-Ifẹ̀ yàtọ̀ sí àwọn omi tẹ̀sí mẹ́rìngbà síwájú. Ǹjẹ́ ó tún ní òrìṣà míì tó jẹ́ òrìṣà kúnlẹ̀ fún nílùú Akọ̀là Ìjẹ̀ṣà? Onígbàgbọ́ ni mí. Onígbàgbọ́ láti ọjọ́ òní ni wá ní o. Gbogbo òrìṣà tó wà níbi mo ti parun. Ọ̀nà bá fẹ́ gbogbo mẹ́rin tó mọ́ bọ̀ bí o. Bẹ́ẹ̀ bá fẹ́ kó òrìṣà mi yìí, ẹ mọ́ bọ̀ òrìṣà ṣùgbọ́n ọ̀nà kan ṣoṣo bẹ́ẹ̀ mi mọ̀ yìí o. Òre ó kún ẹ̀bùn rèé. Bíbélì Ọlọ́run rèé. Ẹ bá gbé mi lọ orí Facebook ó sì challenge mi máa dá yín lóhùn. Ọ̀nà tí wọ́n bá mọ̀ tó jẹ́ tìkíní ẹ̀ tẹ̀lé tó bá dọjọ́ ọ̀dájọ́ àkànlé orúkọ mi ni ọba dókítà Festus Adékúnlé Adéyẹmí Jálẹ̀kùn wà Alákọ̀là àti ìlú Akọ̀là Ìjẹ̀ṣà tó ń bọ̀ ní Àtàkùnmọ̀sà west. Kábíyèsí, ẹ ṣé mo dúpẹ́, inú mi dùn láti fi ọ̀rọ̀ wá yín lẹ́nu tí ẹ sì dá mi lò. Kábíyèsí, ọjọ́ ìbí yín lẹ̀ ń ṣe lónìí, ó gbàdúrà ládùúrà fún yín pé igba ọdún kan ẹ ní bá wọn fi ọdún eléyìí ẹ ní fi ṣàṣemọ́. Àní rí pọ̀ wọ̀wọ̀ láàfin yìí, àní lásàrè pé àbúrú lórí ẹ̀yìn kankan. Kábíyèsí, ìlú yìí ó gbòòrò, ìlú yìí ó di ńlá, yóò di títẹrú tọmọ tí wọn ó mọ wálé tí wọn ó wà jọmọ ṣe àjọyọ̀. Ìlú yìí ò ní bàjẹ́ láṣẹlú àrùn. Ẹ wà pẹ́ lórí àpèrè àwọn baba ńlá yín, ẹ pẹ́ bí mọ́pẹ́ ti pẹ́. Kábíyèsí, ẹ gbó bí olúgbógbó ti rí gbó, ẹ gbó bí olúgbógbó ti rí gbó, ẹ wàá gbó bí àwọn àgbà kan tí wọ́n gbógbógbó tí wọ́n fọmọ owó sóńdè sọ́rùn jọ́sí owó wọn yọ́yọ́yọ́ owó wọn dòkìní tẹ́. Kábíyèsí, bọ́tà pè yín síkú ẹ̀ ní jẹ́, tó pè yín sárùn ẹ̀ ní jẹ́, tó pè yín sófò ẹ̀ ní jẹ́, torí àwọn àgbàbọ̀ wọn ní ìdí inú omi kan kì í lójú jẹ́ pé ná, bẹ́ẹ̀ ni akèrègbè tí ò lójú kì í jẹ́ pé omi, àjà tí ò lọ́mọ nínú kan kì í bá wọn jẹ́ pé òrìṣà. Kábíyèsí, obì olójú mẹ́ta ló ṣẹ̀ ń jọ sí, olójú mẹ́rin ni wọ́n pa. Ikú tí ó pa yín lónìí ó ti kú ọ̀tá, àrùn tí ó ṣe yín lónìí ó dá àwọn ọ̀tá torí wọ́n ní gbogbo aláwí òbí pátá ni kú mọ́ pa. Bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ gédéǹgbé báyìí ni wọ́n yọ ti òkú á sí ẹrẹ̀fọ́ odò kì í bẹ́ẹ̀rù wọ́ o, ẹ̀ bá wọn wá bẹ́ẹ̀ ni ẹ̀ní bá wọn lọ. Yóò rí bẹ́ẹ̀ òun ló ṣe bẹ́ẹ̀, wọ́n ní bọ́mọdé bá mọ́ṣẹ́ lọ́wọ́ á ní kó ṣe, bágbà bá mọ́ṣẹ́ lọ́wọ́ á ní kó ṣe, kó ṣe báyìí ní tìlápọ̀ṣẹ́, bẹ́ẹ̀ ní tìlápọ̀ṣẹ́ ní ṣẹ láwùjọ, títí mélòó ní ṣẹ láwùjọ ẹ̀rọ. Gbogbo èyí tí mo wí lónìí ó dá àṣẹ. Ọmọdé ìdá ó jáde látòdì lọ wọ́n fi jẹ yèyé amúdùdù Akọ̀là Ìjẹ̀ṣà. Ẹ wá ṣèwúyè ẹ̀. Àṣẹ.
Thank you, ma. Wàhálà nígbà òbúra kú jáde làlóńgbò rẹ lù ayé máa kọ́ nílé wèrè wà máa ní dání o àdúrà rẹ̀ á máa gbà wà tó jẹ́ ọlọ́pàá dẹ́gbà títẹ̀ nìyẹn orúkọ Jésù Olúwa wa ọ̀pọ̀lọpọ̀.